Kí gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń wò mí, tí a bá sọ fún wípé àwọn Fúlàní iṣẹ́ wọn èé ṣe èèyàn, ẹranko ni wọ́n. Tá a bá sọ fún yín ẹ má dá òtún wa mọ́. Ohun tá a rí òun là fi ń pè wọ́n ní oko tí wọ́n ń jẹ́. Gbogbo àwọn ọmọ Odùduwà, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, mo ní fídíò méjì kan tí mo fẹ́ play fún wa, tí mo fẹ́ kí a fara balẹ̀ kí a jọ fi etí ara wa gbọ́. Tá a bá gbọ́ fídíò náà tán, ìgbà náà ọ̀rọ̀ tá a fẹ́ sọ mo fẹ́ ká kọ sábẹ́ comment lórí fídíò tó fẹ́ play fún wa. Nǹkan tá a bá gbọ́ nínú ẹ̀ mo fẹ́ kí èsì tá a fẹ́ fún ẹ bá kọ sábẹ́ comment, torí tẹ́ bá gbọ́ fídíò yẹn ẹ mọ̀ wípé àwọn Fúlàní gangan ní ń da wàhálà mú ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gangan ní òde kí àwọn ẹ̀yà tó kù tí wọ́n rí mú ní. Àwọn ẹ̀líìtì wa tí wọ́n ń sọ̀pọ̀tì wọn, ọlá yí pé owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn òun ló fà tí wọ́n fi sọ̀pọ̀tì wọn o. Ẹ̀yin náà ti mọ̀ pé ẹni tó bá jẹ dòdò kò ní lọ sọ òdodo. Òun ló fà á tí gbogbo àwọn tá a pè ní gọ́fúnà sí wa, gbogbo àwọn tá a pè ní sẹ́nítọ̀ sí wa, gbogbo àwọn tá a pè ní rẹpẹsẹ́tétìfù wa, tó yẹ jẹ́ pé ọ̀dọ̀ wọn ni wọ́n fì sí tí wọ́n bá tí ì láì dí àwọn Fúlàní iṣẹ́ tí wọ́n bá dì láàdí wọn ò ní mọ̀gán tí wọ́n ṣe mọ́. Òun ló fà láfi ń pa gbogbo ẹ̀yin wa nílé, gbogbo ẹ̀yin dáàdì wa àtẹ̀yin mọ́mì wa. Àwa gangan ní ìyà yín jẹ jù. Àwọn tí wọ́n pa aláwọn gọ́fúnà tí wọ́n ń gọ́fà wa wọn ò nífẹ̀ẹ́ wa o, wọn ò nífẹ̀ẹ́ wa o, wọ́n ń parọ́ fún wa ní o. Ẹ má jẹ́ ká dùn owó tẹ́tẹ́rẹ́ o, ẹ jẹ́ ká dìde ká jà fẹ́tọ̀ọ́ wa. Àsìkò tá a dìde ká fẹ́tọ̀ọ́ wọn la wà yìí. Ẹ sì mọ́ gbọ́ nǹkan tó máa ń sọ fún yín mọ́. Ẹ bẹ̀rẹ̀ ayé léèrè láti ọdún tó ti ń parọ́ fún yín pé àwọn ó ṣe gbá, àwọn ó ṣàwo, àwọn ó ṣe gbogbo pàpà sáàsù fún yín. Ẹ bẹ̀rẹ̀ ayé ṣé wọ́n ṣe fún yín? Ṣé wọ́n ṣe fún yín? Ẹ̀yin èèyàn wa kí ló wá ń ṣe yín? Ẹ rí òdodo ńlẹ̀ báyìí ẹ fẹ́ tẹ̀lé. Òdodo ẹ̀rí báyìí ẹ wá ń tẹ̀lé irọ́ lẹ́yìn. Gbogbo àwọn tá à ń pè fún Yorùbá nation, tá à ń pè fún self-determination, ohun tá a rí àti ìyà táwọn Fúlàní fi ń jẹ wá, òun ló fà á tá a fi sọ wípé tá a bá dá dúró gbogbo àwọn tá à ń pa yóò dópin. Tá a bá dá dúró gbogbo àwọn tá à ń pa iṣẹ́ yóò dópin. Òun là fi ń pa owó pẹ́sẹ̀ dandan lá alùbàtà kan kì í dárin ilé ti tó lọ. Ẹ jẹ́ ká lọlé, ẹ jẹ́ ká lọlé. Tíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn ó ṣe pàtàkì. Iwájú Nàìjíríà tá a wà kò ṣe é lọ mọ́, ó ti dópin. Ẹ jẹ́ ká padà sílé, káwọn kan fúnra wa kí a lọ túnlé wa ṣe. Ẹ má jẹ́ káwọn bá wọn pariwo wá Nàìjíríà mọ́. Wá Nàìjíríà kò mú ìgbà yẹn tó dá wá fún wa. Ojoojúmọ́ ni wọ́n ń pa wá nínú Nàìjíríà yẹn, ojoojúmọ́ ni wọ́n ń jí wá gbé nínú Nàìjíríà yẹn. Tẹ́ ẹ̀ rí ni, tí ẹ̀ bá ti rí TV wò, tí ẹ̀ wo social media ni, àbí ẹ̀ gbọ́ rédíò, kò sí ojúmọ́ kan tí ẹ̀ mọ̀ nínú Nàìjíríà yẹn tẹ́ ẹ mọ̀ gbọ́ ìyà burú. Kí ló dé? Ṣé bó dìde kàrà wà yìí? Orílẹ̀-èdè mo wà tí mo ní ṣe program tí mo ṣe tí mo ní sọ̀rọ̀ tí mo sọ yìí. Gbogbo àbàjẹ́ tí ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn ọ̀gbọ́n lórílẹ̀-èdè kò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè rí. Wọ́n ṣẹlẹ̀ náà. Gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ àwọn ọmọdé wọn lọ́rùn. Èyí iná 24/7 ló wà. Omi 24/7 omi ló wà. Ìjẹ́ ní Nàìjíríà tá à ń pariwo yìí nísìnyí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ nísìnyí. Ṣé wọ́n níná fún yín? Ṣé ẹ̀rí lérò 24/7? Ẹ̀bí ayé léèrè. Ṣé ó fi lómi 24/7? Ẹ̀bí ayé léèrè. Bẹ́ẹ̀ ò lẹ́mọ̀ ṣe tẹ́ bá kọ́lé ẹ̀gbọ́n ọjọ́ ìlẹ́fẹ́ ti wí yẹn dà. Ẹ̀yin yẹn wá ọjọ́ ò lẹ́fẹ́ ṣe gbogbo ilé yẹn dà. Ẹ ronú, ẹ jẹ́ ká ronú, ká pe ẹ̀dọ́ ọ̀dọ̀ fún inú wa, ká mọ̀ wípé eléyìí ló tọ́. Ilẹ̀ Yorùbá ká gbà òun lọ́nà tó dáa, òun lọ́nà yìí, òun láti lókọ̀ wọ́n fi balẹ̀ láàfin ní ọkàn òfin ní mọ́ bẹ̀rù tó orílẹ̀-èdè wa láwà. Òfin wa tá a bá ti ṣe olórílẹ̀-èdè wa dandan ni àwọn tó fẹ́ wọ̀dé wa orílẹ̀-èdè wa wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. Tí wọ́n bá tẹ̀lé ànígbà wọn láyè láti wọ̀ ọ́. Ọlá wípé wà Nàìjíríà tá à ń pera wa
òfin tẹ́látẹ́ran òun ló wà bẹ́ẹ̀ òfin tó ti wà ní Nàìjíríà yìí gan àwọn olówó kò mú wọn àwọn tálákà ní mú ẹgbọ́ sí ìlú yẹn bí ṣé orílẹ̀-èdè nìyẹn nígbà tẹ́ ẹ̀ sòfin tó kò fi tẹ́ ẹ ṣe àwọn olówó tó ń kówó jẹ òfin ò mú wọn kò mú wọn kò ní wọn lára àmọ́ àwọn tó bá jáde ẹ tó gbé ewúrẹ́ tó gbé àgbò àwọn ẹlòfin yẹn ń bá ẹgbọ́ sórílẹ̀-èdè nìyẹn bóò la ṣe bẹ́rù tá àbọ́mọ ibi òjù bí náà ibi òjù bí torí bá ṣe bẹ́rù òun la bọ́mọ tó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa ni orílẹ̀-èdè tí ó bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní kò sí ọba àṣẹ lówó ọba àṣẹ tálákà ọba àṣẹ bọ̀rọ̀kì ní òfin òfin jẹ́ gbogbo pátálò fún fọ́lọ́mù ẹni tó bá wà tí ọ̀dá ẹni tó bá wà ìbàjẹ́ gbogbo pátálò fún fọ́lọ́mù àmọ́ Nàìjíríà kàràkó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dún Nàìjíríà o kàràkó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dún Nàìjíríà o àwọn olówó wọn yan fanda ní o wọn bá kò bílíọ̀nù jẹ wọn bá kò tírílíọ̀nù jẹ wọ́n tún mọ yan fanda wọ́n mọ jó wọ́n mọ yọ ní o àmọ́ wọn tálákà tọba ẹ̀dàjì 1,000 naira kí ló sọ 1,000 naira ẹ̀yin náà wu nǹkan tó fojú rí àpẹẹrẹ ẹ̀wù ọmọ tó dẹ́pọ̀ tí ó jí ewúrẹ́ lọ́sùn state ó lò 40 good years lẹ́wọ̀n ẹ̀gbọ́ kí ló jí ó jí ewúrẹ́ ẹ̀gbọ́ tó ṣe gbọ́dé tí èèyàn wa tí ó ṣe gbọ́dé tí ẹwà dẹ́ ká dó sí lùlù burúkú yẹn kí yá máa bá wọn pariwo pé Nàìjíríà kò bẹ̀tá ṣé Nàìjíríà bẹ̀tá bá wọn ibi tó ní ìfẹ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn ń dún ìyàn tó ìfẹ́ tó nǹkan ó tún fìyà jẹ yàn àwọn tí ń kó bílíọ̀nù jẹ lásán wọ́ọ̀kì ní sẹ́nìtì ní rẹpẹsẹtétìfù orí wọn bẹ̀ wọn lọ mú wọn o orí wọn lọ mú wọn o àmọ́ wọn tí wọ́n pé wọn ò rí dájú pé oúnjẹ mẹ́ta kò bá tọ̀sán kò bá talẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ pé torí ebi ní òbí lọ́sẹ̀ nǹkan tí wọ́n ṣe àwọn ni ẹ̀dùsẹ̀ wọn ọmọ Yorùbá gbogbo àmọ́ kóòtù òjì rẹ̀ jẹ́ ká ronú kájàfẹ́tọ̀ wa ẹ mọ̀ ẹ̀ kájòkó tẹ̀tẹ̀rẹ̀ mọ́ àsìkò tá a wà yìí lọ́yẹ ká dìde gbogbo àwọn ọ̀dọ́ tá a jọ mọ Odùduwà tá a jọ mọ káàró òjíire ẹ jẹ́ ká dìde bàbá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti pariwo ìrìn tó ń bà wá lẹ́rù tá a lè ṣe ọ̀rọ̀ tá a lè sọ jáde wọ́n ti bá wa sọ gbogbo àbáyé ti gbọ́ ọwọ́ kù sọ́wọ́ wa ó kù sọ́wọ́ èmi àti yín àwọn ti gbìyànjú wọ́n ti gbìyànjú ẹ̀yin náà wò olóyè Sunday Adéyẹmọ pẹ̀lú gbogbo ọlá tẹ́lẹ̀dùmọ̀ fún wọn abẹ́ẹ̀rí pé gbogbo ọlá tẹ́lẹ̀dùmọ̀ fún wọn ó wà gbogbo ẹ̀ lẹ́ẹ̀ tó wọ́n fẹ́ kí ìran Yorùbá kú lóko ẹrú àwọn Fúlàní tó ń pa wá tó ń jí wá gbé ẹ̀yin náà wo àrà tí Buhari fi wọ́n dá nígbà tí bàbá Sunday tí ó jáde tí ó bá gbé pé àwọn ọ̀gbà kí Fúlàní ló pa wá mọ́ lórílẹ̀ Yorùbá tó fi lọ gẹ̀gán ẹ wo àrà tí Buhari fi wọ́n dá olórí ibú ń support àwọn èèyàn tiẹ̀ ó sì mọ̀ fáwọn èèyàn tiẹ̀ ní dà wá láàmú àwọn ni wọ́n pa wá àwọn ni wọ́n jí wá gbé àmọ́ láìpẹ́ ó jèrè ẹ̀ ó jẹ́ ìrìn ẹ̀ ń support wọn so wá dá káwọn ọmọ Yorùbá ká mọ̀ lè support ara wa bí so dá ká mọ̀ lè support ara wa bí ẹlẹ́kọ̀ọ́ náà support ara wa kágbà wa lè lọ́pọ̀ àwọn Fúlàní àfibánitan káfanítan ya ó tó gẹ́ kí tó mọ bọ́wọ̀ mi lọ ẹ jẹ́ kí n play fídíò yẹn kí a jọ fi dá wa gbọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àwọn mẹ́ta ni ẹni ìdákọ nínú fídíò yẹn ó dákọ Buhari ó dákọ Àtíkù ó tó wá dákọ Al-Rufai ọmọ wọn náà ní o ẹ̀yà wọn ní o àwọn mẹ́ta ló dákọ o mo fẹ́ ká bàbá yẹn kí á gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa kí ni ká gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa ìdí ìmọ̀ bá rí sọ̀rọ̀ yẹn ẹ bá wa kọ sábẹ́ comment ká gbọ́ ká rí nǹkan tẹ́ bá rí sọ̀rọ̀ tí mo fẹ́ pè fún wa ìṣe ẹ kọ sábẹ́ comment gbogbo àwòjú rí bóyá nǹkan tẹ́ ń tàn sọ bóyá bẹ́ẹ̀ ló rí o bóyá bẹ́ẹ̀ kọ́ o ẹ jẹ́ ká rí lábẹ́ comment wa ṣẹ́ni gbọ́ ẹ mọ̀ bá wa ká lọ. I titled this video Calculated Mistakes and the Frustration of Fulani Oligarchy. After the 8 years of Buhari reign of terror and terrorism in Nigeria, all his agenda could not succeed
From Ruga, Nigeria resisted Ruga. Cattle colony, Nigeria rejected cattle colony. And then livestock transformation program, Nigeria rejected it. The last attempt was actually the Wuru census he wanted to do. Nigeria all rejected it. But then, since his 8 years was up, there was nothing they can do. They wanted a situation whereby he will hand over power to someone that will continue the Fulani Islamization agenda program. One, the calculation mistake that they did was, okay, let them hand over power to a Yoruba man who will be a Muslim, and they will bring a VP to actually be a Muslim ticket. That desire to hand over power was not out of sincerity, but it was out of mischief. When they told that the grandpa in the villa now, because he was not looking mentally okay and he was not looking strong, they knew very well that Osibanjo would have become a better president by development and economic antics of this country. But no, because they have interior motives, they decided to bring grandpa who they thought in their mind that would not last. And they brought Shetima, who was actually a Boko Haramist, that peradventure in an event that grandpa die or become incapacitated, Shetima would take over. But to God be the glory. Since after the swearing in, the grandpa has been like a 40-year-old young man. Now, their frustration began when they discover that they have made a calculated mistake. One, the grandpa is not dying soon. Secondly, most of the structure that Buhari actually put in power before handing over, they discovered that the grandpa is actually destroying them. They also discover that the emperor, the pharaoh of Kaduna, that's supposed to actually carry their plan and their agenda, they thought he could either become chief of staff or SSG. He did not get any of those positions. Rather, even the minister could not be given to him. It is out of this frustration that you see what is going on in the north today, that they are tried by all means from pillar to pole calling for alliance, that they want to unseat the president. Now, the question here is it only the north that have the ability that can unseat and decide who becomes the president? I know that grandpa in the villa is not doing well economically. But if it is Nigerians that actually want a different president, that is a different ballgame. But it should not be that it is the northern oligarchy that will decide who become president and who lose the presidency. And thank God for the life of Peter Obi, that when they were calling alliance, Peter Obi has stood his ground. He will be the presidential candidate, and El Rufai will not be his deputy except Ahmed Deti. Now, foolishly, they are calling Arayo Boishola, they are calling Rotimi Amechi. These are the foolish Southerners they used during Buhari, and they want to repeat it. I want all the Southerners to know nobody is comfortable with the regime, the present regime, and the status quo of this country. But let it be that if Nigerians want change, let the change be from Nigerians and not from a few Fulani northern oligarchy. Ẹ̀yin wa, mo lérò pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí alákùnrin sọ. Èèyàn wọn ni o, ẹ̀yà wọn ni o, ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ. Ṣé òdodo ló sọ ni àbọ̀ parọ́? Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Ṣé òdodo ni ó sọ nínú ọ̀rọ̀ fídíò tí mo play fún wa yìí? Àbí ó pa irọ́? Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ká pa ọ́ fúnra wa mọ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tí máa sòrodo ọ̀rọ̀ fúnra wa. Àwọn pípù iṣẹ́ wọn ò fẹ́ràn àwọn ẹ̀yà tó kù. Kí Nàìjíríà yẹn kó jẹ́ tiwọn nìkan. Bí tó lè jẹ́ tiwọn nìkan, àwọn ẹ̀yà tó kù àsìkò tó yẹ ká jí lójú òun wa lélẹ́yìí. Ẹ jẹ́ ká fi Nàìjíríà lẹ̀ fún wọn. Káwa ká kú lásìkò nú ẹ̀ kí oníkálùkù lọ mọ ìjọ kó bàbá ẹ̀. Agídíkọ́ láti ṣe bá wọn ṣe wá Nàìjíríà. Agídíkọ́ náà. Gbogbo ẹ̀yẹ dà sí wa. Gbogbo ẹ̀yẹ gọ́fìnà sí wa. Kí ló dé tẹ̀ sí wa báyìí? Ẹ mọ́ tàwa torí owó mọ́. Ẹ mọ́ tàwa fáwọn Fúlàní torí owó mọ́. Tówó ẹ bá náwó náà tán. Ojú wo ni ẹ fẹ́ ká bí máa wò yín? Torí nígbà tí wọ́n ń pa wá ní ìsìn, tí wọ́n ń jí wa gbé, tí wọ́n ń terrorize wa, àmọ́ yí pàtẹ́ kó. Lọ́wọ́
àfojúwe wò yìí torí àwa ń rò pé kìí ṣe àwa lè represent àwọn family nìkan lè represent òun la fi sọ wípé a fẹ́ ṣe one Nigeria mọ́ self determination òun la fẹ́ ìbádá kí èdè olúkẹ́ èdè fún ayé self determination tí n tó ń bọ̀ yìí tó bá dé tán apárá ònìmọ̀ nìkan mọ́ tí ó bá dé tán apárá ònìkan o ìbáyédè ìdákẹ́ èdè olúkúwàdà kẹ́ ẹ pé ẹ̀dọ́ ọ̀dọ̀ fínú yín kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ fa nìkan tá à ń fẹ́ ẹ jẹ́ Biafra máa lọ ẹ fi Haúsá ní Fúlàní lé káwọn náà máa lọ gbogbo àwọn olùdó àwọn kóòtù òjíire ẹ fi àwọn náà lọ́hùn lẹ̀ káwọn náà ká máa lọ kí a lọ dá orílẹ̀-èdè tàwọn náà kalẹ̀ kí àlàáfíà kó lè bá àjọba fún wa ogun ó jí wa gbé wọ́n ń pa wá mo jẹ́ káwọn bàbá owó kò dá mo jẹ́ káwọn ìyàwó kò dá yẹn yóò dópin ẹ̀yìn yẹn wa kí ló ń dààmú wa kí ló ń ṣe wá gan ẹ jẹ́ ká ronú mo bẹ obìnrin tẹ̀ wọ́n mi tẹ̀ ń gbọ́ mi ní dásìkò yìí ẹ bá mi pín fídíò yìí kọ́ lọ dáadáa kọ́ lọ kọ́ gbọ́ àwọn ẹ̀dà sí wa lára kí wọ́n á gbọ́ nǹkan tí mo tún gbé wá fún wọn kí wọ́n á tún gbọ́ ohun tí mo tún wá fún wọn ẹlẹ́pẹ́ bá mi pín ẹ sì mọ́ gbà láti bá mi subscribe to YouTube channel mi tẹ́ni gbọ́ fídíò kejì ẹni tún pín fídíò kejì fún wa sójà ara àwọn sójà náà ni ó jáde ó sọ òdodo ọ̀rọ̀ ó sì kí ni ó sọ òdodo ọ̀rọ̀ ó sọ ìwà táwọn olórí àwọn sójà Nàìjíríà ń hù fún wọn torí pé tó bá rí wọn sóko ìparun tán wọ́n padà lẹ́yìn àwọn ìwọ̀n fi wá yin ìbá ń ta ọ̀rẹ́ tẹ́gbọ́ ìwọ̀n yin ìbá ń ta ọ̀rẹ́ ìyẹn president Burkina Faso nígbà tí wọ́n gbé yìn àwọn ọ̀gá wa declare wanted sẹ́yìn pé orí wọn ti dàrú ayé wọn ti bàjẹ́ ẹ̀yìn ẹ̀ lélọ́ fèsì àwọn Boko Haram àwọn tẹ́ẹ̀rán lójú ogun fún ní iṣẹ́ tó péye ọwọ́ ajáde wá sọ̀rọ̀ ní ti ìwọ̀n yin ẹni tí ìṣẹ́lá nílùú mi ní ìsìn ara wa ń kan yín ẹgbẹ́ kí n play fídíò jẹ náà fún wa kẹ́ẹ̀dọ̀ bí jáwa gbọ́ ṣẹ́ti gbọ́ ẹwọ́n bá wa ká lọ ẹsẹ̀ gan ni God bless you. Accusing top military generals of deliberately sabotaging the country's war on terror. The soldier made a passionate and direct statement in a recorded video that has since gone viral. In it, he called out Major General A.E. Abubakar, who previously served as General Officer Commanding in Plateau State and now oversees military operations as Theater Commander in Borno State. According to the soldier, critical reports and emergencies, including attacks on villages and ambushes on military personnel, were repeatedly brought to Major General Abubakar's attention. Yet, he claims, there was no action, no intervention, no consequences. One of the most striking parts of the video alleges that the Nigerian army already has the capacity to eliminate terrorist groups and insurgents within just 48 hours, but only if the top brass gives the green light. According to him, frontline soldiers are fully capable, well-trained, and motivated to end the war, but internal sabotage at the highest levels is holding them back. He mentioned a deadly night in Mangu where soldiers were attacked. Again, he claims the military leadership failed to act decisively. More worrying are the repeated claims that after villages were overrun by terrorists, despite intelligence reports and direct complaints, nothing was done. No airstrikes, no ground reinforcements, no meaningful response. The soldiers' statements paint a picture of frustration within the ranks. He suggests that the leadership's unwillingness to respond or retaliate not only weakens morale but emboldens terrorist groups. Let's listen to what he said, accusing top military generals of deliberately sabotaging the country's war on terror. The soldier made a passionate and direct statement in a recorded video that has since gone viral. So, àní jù báyìí lọ èyí tá ní ká mú wá etí ìgbọ́yín ní ọjọ́ tòní ní ṣẹ́ti gbọ́ mo fẹ́ kí a pín ètò yìí kó lọ dáadáa kí ó lọ kàwọn èèyàn wa lára kí wọ́n wá gbọ́rọ̀ tí ọmọ Fúlàní sọ àbí ọmọ Haúsá sì ni kí wọ́n wá gbọ́rọ̀ tó sọ nípa ìran ẹ̀ nípa àwọn Buhari àti Àtíkù àti El-Rufai kí wọ́n wá gbọ́ ṣẹ́ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ mo gbogbo ẹni tẹ́ ń wò wá tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi bùkìnyìn ojú tẹ̀bí ojú tó lè fọ́ o bẹ́ẹ̀ ní tẹ̀bí ń gbọ́ mi títí lò ní ti ọwọ́ tẹ̀bí bá mi kú ètò yìí tó fi lọ dáadáa ẹni fọ́nà gbọ́mọ sí o èmi ní mọ̀ wá Ìbíyẹmí ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà lámọ̀dé bá láti Èdùmàrè ṣẹ̀dígbọ́ ibi tẹ̀bí wọn mú tẹ̀bí ra dátà tẹ̀bí wo prógáàmù wa àgbà náà ní wọbẹ̀ o torí pé àbùdí tolókun àbùdí tọlọ́sà
àpòsá sàmù àkìgbẹ àgbọn onígbẹ sówó láṣẹ Èdùmàrè lọ́la àwọn igun àwọn alálẹ̀ àtàwọn àgbààgbà mẹ́rìndínlógún tó tẹ Ilé Ifẹ̀ dó yóò túbà yóò túṣẹ fún yín ṣẹdígbọ ẹ ṣé gan ni ó fẹ́rẹ̀ fẹ́ padà ibi Yẹmí TV show lóko tèmi